Àfà kí ló dé? Kanu. Kí ló dé? Àfà. Sokun ilẹ̀. Ẹ̀sọ́ ẹni sùn ilẹ̀. Mo fẹ́ lò ní. Sokun ilẹ̀. Mo fẹ́ lò ní sẹ́. Kí ló dé? Ibẹ̀ ń tẹ̀síwá gbọ́ yà àmọ́ tí àmì gbé wáyé mo ní kí ni àwọn kan tó kù tí a fi kún. Ẹ tó ń wí òye mi fi kún bọ̀. Àní tá a fi kún bí ṣe ń dowó fún yín tí ọmọ dowó fáwọn náà. Kí láà tó fi kún tírà Ọlọ́run lẹ́yìn pa ń sá káàkiri à ń fi ń pọn ilé. Aṣọ tírà Ọlọ́run káàkiri láti rọ Ọlọ́run. Etí mi ti kú nígboro. Àwọn àgbàdàbọ̀ wọn ní tí etí ò bá gbọ́yìn kìnnú kì í bàjẹ́. Nípa kí nìyẹn? Lórí bí ọkọ ẹ ṣe ń ṣàtìrà káàkiri. Kí ni nǹkan táfà ń fi tírà yẹn sí gangan? Bẹ́ẹ̀ náà ti gbọ́. Pé kí ni? Wọ́n láfa àfi tí àwọn sóògùn owó. Subhanallah. Oògùn owó. Ní bẹ́ẹ̀ tó bá ju ni lọ, àmọ́ ràn lọ́wọ́ àbí? Bẹ́ẹ̀ ní wọn lọ́wọ́ ṣe máa mọ kéwẹ̀ ni wọn. Àyè ò lè gbé fún yín. Ẹ̀yin náà gbé fún àfà. Jó filẹ̀. Bí wọ́n bá wọn lò wá, wọ́n ti dá lọ́rùn bó tí wọ́n mú àwa lọ. Ọba àmọ̀ fún inú yín kú. Ẹ rọrùn sábò tilẹ̀ ń wọlé mi. Àbádìgbọ́n alápò èṣù tí ń pe ara rẹ̀ lálápò tírà. Ọ̀rọ̀ tó ń rìn pẹ̀lú rẹ̀ owó fún mi tí òfin tẹ́ra òfin sògùn owó náà. Wọ́n fi sẹ́yìn ni. Ṣé ìkẹta bá wa mọ̀ bá wa ní ẹran ti yín? Kátó jẹ fìlà bẹ́ni tí lọ́ọ́lé àná. Inú ló dé. Tí kí ni fi Kí ló dé tẹ̀ ẹran bíbí ọ̀pọ̀lọ́ tán fún mi rẹ̀? Ẹ̀mí ọmọ ayé ní sẹ́yìn. Ọlọ́kùnjó da fáfá àdìgún. Èèyàn gidi. Fi sítórì kalẹ̀ nǹkan tó bá ṣẹlẹ̀ ní kò sọ kí ló bá bọ̀ lọ́rùn. Oore. Ọ̀rẹ́. Àfà ẹ jọ̀ọ́ báwo ni èmi ṣe máa rá foríjì because a ti ṣẹ̀ gan-an a ti ṣẹ̀ sọ́dọ̀ yín. Ẹni yóò lè rá foríjì o. Wọ́n fẹ́ rá foríjì gẹ́lẹ́dà mi ò ní gbà fún ẹ. Ok, o rò pé mi ò mọ bó ṣe ń lọ gbòòrò àbí mo ṣe wá ní street ní àyè. Ẹ wẹ́ látọ̀ tó mílẹ̀ tí mo bá ti. Wọ́n ní tíra yìí ẹ fi ń gbògo ẹ̀rẹ̀ fi ń ṣògbówó. Ẹni O lè jẹ́ ọ̀ya gbé tíra yẹn lébi lọ. Àgbé iná máa o. Ọjà wẹ̀ mo lọ gbé tíra lébi lọ. Ẹgbẹ́ ẹ̀mọ̀kan èmi náà lè yà wèrè mọ́ yín lọ́wọ́. Alaye, open the door. Báwo? Família, Shodimu ṣe wà ìkó família ní mi ẹ̀ mú rent mi rárá. Kí ni mo lè ṣe fún mi ẹ̀? Ìgbéra? Wọ́n kò lẹ̀ èyí mo kò dáre nìkan tó kọ̀ láti ìlú náà. Ọ̀gá mi bèrè, mi ò mọ̀ pé yóò ga dà tó ìwọ́n mọ̀ mọ̀ èèyàn láti ìlú wa. Ẹ wọlé kí ló fẹ́ kó ṣe fún yín? Ọ̀gá ẹ̀ lọ́dà. Kí ni mo bọ̀ sí tó ṣe yìí? Wọ́n sọ wípé àti ọba kẹlẹ̀kì ní tiwọn wọn láwọn fẹ́ nìyí. Èmi lẹ béèrè ìrànlọ́wọ́ mo lè ṣe fún yín. Ọ̀gbẹ́ni àmì ògùn wá sí lọ́dọ̀ ẹ̀. Ẹ kí wàá ló ṣẹlẹ̀? Ọ̀gbẹ́ni kó dájọ́. Mo rò bẹ́ẹ̀ sí ilé wọ̀ ṣá. Kò sówó kankan lọ́wọ́ mi. O ti gbọ́. Kò sówó kankan lọ́wọ́ mi. Oya wọ́n ẹ̀dá. Kò kankan lọ́wọ́ mi. Kò sówó lọ́wọ́ mi.
wo máa fọ́ orí bọ̀bọ̀ ìsì ẹ̀. ẹlẹ́rìí bọ̀ fọ́ yìí rẹ̀. Chineke me. ẹ fọ́ o ìlú wọn jìnnà tó tọ́ o ẹ fọ́. Sori mi oge ayé yóò rí ibi jẹ́ tẹ́bọ́ náà fa orí tẹ́ni ìdórí tẹ́fẹ́ fọ́ ẹ̀fọ́ òun ni bí ẹ̀ ní òun náà mọ bó ṣe kówó jáde òun ní bí ẹ̀ wọ́n ti wọ́n jáde. ṣé bí e ọmọ àwọn mọ̀lẹ́bí rẹ̀ ẹ bá ìgbè lọ fún wọn. ẹ má fẹ́ rí mi ẹjọ. ojú ẹ wá gbó. ẹjọ mọ ibi tó wà àwọn ọ̀gá lówó àwọn ọ̀gá lówó. Chineke me. owó wà ní mọ́tò sà. owó wà ní mọ́tò sà. níbo lówó wà? owó wà ní mọ́tò sà. dábàá lọ sí àkókò ìgbé jáde lọ. igbó owó wà ní mọ́tò sà. ìbọn. Yes sir. Go down. Yes sir. Yes sir. ó parọ́ àbí. tẹ́lẹ̀ máa ń parọ́ ọmọ ìjọba ìjọba ìgbé yìí ni. iṣẹ́ wo la ṣe. ọdún olè. kẹ́rẹ̀ kan bá mú fún mi ẹ wo ojú mi dáadáa. mo wà lẹ́kùn bí mo yìnbọn pààyàn ní Port Harcourt. àti kíra ẹgbẹ́ orí yìí sókè. Èmi tí mo wá sí ẹ̀kọ́ mo wò kí mo ti ní problem. Chineke me. owó bísínẹ́sì. àwọn èèyàn wò mí ládùúgbò. owó àwọn èèyàn wọ́n wò mí pé owó. ọ̀gá náà wọ́n yẹn wò yín sẹ́ẹ̀. àwọn wo gbèsè ti wọlé. Bíyè! Bíyè! Gbèsè ti dé. Oga, what you need now? We know the big calm down. ẹja wọlé lọ. Ó fún ẹyin oníṣẹ́lú míì. Ṣé ṣubú kúrọ̀dá pariwo gbàtà ní Ṣé wọlé? Tèmi gbogbo nínú ìwé yìí, owó ìṣẹ́lẹ̀rì mi náà wọ́n bẹ̀rẹ̀. owó oṣù mẹ́fà ló owó ṣe wọlé jẹ́ pọ̀ mọ́ wípé yóò gbé. ṣáyé ò fẹ́ bàjẹ́. Nínú owó oṣù mẹ́fà síta ni. Èyí ló máa yọ sàká. Ẹ máa yọ sàká. Ó tó ló sọ yẹn. Sometimes tí yóò bá yọ sàká yẹ kúkú máa padà yọra ẹ̀. Kúkú yọra ẹ̀ ló lé yọ sí ọ̀gá. Àmì lórúkọ Jésù. Gámẹ́s ìkókò kò sọ́yọ́ kó jẹ́ yìí àdéhùn alẹ́ tẹ̀lé ẹ̀ èmi ò fẹ́ gbogbo orí burúkú yìí o ní tí mo bá wá bíbí mo fẹ́ gba owó mi lọlé. Hey, ọ̀gbẹ́ni driver or wetin dem dey call you say okay àti gbẹ eléyìn òun ló fún ẹ ní god tó fi ń dúró bá wa sọ owó tó ń sọ yẹn wà tí kì bá ṣe ọ̀gá tó ní ká fún ẹ ní nǹkan tá a fún yẹn ajé you no go collect anything. lẹ́nu ẹ̀ ìkókò èmi lẹ́gbẹ́ lẹ́yìn o mẹ́ tó wà wájú ẹ̀ ni wo mọ̀ mí o yẹ́ ló máa sa. ẹ kí ló sọ mo mọ̀ ẹ́ àbí kí ló sọ níbo lèmi àti ẹ ti mọ́ra kò ń ṣiṣẹ́ tó gbé fún wa yín náà ló mú wa mọ́ra ni ooo ká gbé owó wá fún ẹ àbí ok jọ mo fẹ́ bi ẹ́ kí
kí làwọn àti ẹjọ́ sọ 50-50 a fún wọn ní 50 àwa méjì tá a risk life ara wa lọ a mú 50 so ìyẹn ò tó ẹ. àdéhùn mi àti ẹ̀kọ́ nìyẹn kí làdéhùn wa àdéhùn wa kò máa gbówó wá fún mi èmi máa sáwó fún yín báwo lẹ ṣe máa pé ó fún mi. àwọn tó gbọ́ ìgbà yìí àwa risk life ara wa lọ ká gbé owó wá fún ẹ kó ṣe wá yẹ owó fún wa. bọ̀ èmi ò lọ́rọ̀ bá yín sọ owó yẹn ó gbúdọ̀ complete ni kó pé tó bá pé màá mú èyí tó tọ́ sí yín wá náà nǹkan tẹ́mi fẹ́ nìyẹn gbogbo ọ̀rọ̀ mi fẹ́ ní tì lọ́wọ́ yín kówó yẹn kó complete ni o ṣé ń gbọ́ mi báyìí. jẹ́ kí n sọ gọ́gọ́ fún mi tí o bá respect ara rẹ̀ wá kú. ìkòkò ìwọ sọ fún mi pé màá kú. ẹ wo n tó yẹ yín ni pé ibi tó yẹn máa ń dé kó dé bibẹ̀ máa wá fún yín ní tiyín ni. ok wáyé tó ṣe lọ ṣe fúnra ẹ. mo rò pé káyọ̀ náà jẹ́ inú nǹkan tí ó wà nílẹ̀ yìí. wáyé tó ṣe lọ ṣe fúnra ẹ. lọ ṣe fúnra ẹ. kò sí pólẹ́mù ọ̀gbẹ́ni kò sí nǹkan tó fẹ́ ṣe dà 50-50 dájọ́ sọ yẹn òun náà ni tí ò bá dẹ̀ tẹ́ lọ́wọ́ ṣe lọ́ tó bá fẹ́ ṣe. kò tẹ́ mi lọ́rùn o màá gba owó yìí ẹ máa kó wá màá fún yín lówó ni ọ̀gbìn nǹkan tẹ́mi fẹ́ nìyẹn. ọ̀gbẹ́ni ìyẹn bọ́ọ̀lù ìṣubú tó wù kó tẹ́gbọ́ lọ́ máa fi ẹsẹ̀. ó máa kú ẹ jẹ́ ká dúró lórí yẹn èmi ni wọ́n sọ fún pé mo máa kú ọ̀gá ẹ̀ lọ́wọ́ bí ó yá. ok àyè ọ̀fíìsì yóò àwọn bọ̀bọ̀ yìí o 70 gẹ̀rọ ẹ̀ láfún ní láti káwọn mú 70. àwọn fún ọ ní 50% àwọn méjì á pé 50%. ẹ̀rẹ̀ fún lọ́wọ́ ìṣọ̀nà. ó lè ní bọ̀bọ̀ yìí gan. Nobody. Alpha. Nobody, sir. Nobody. Yes. Yes, sir. But, okay. I didn't pay anybody, sir. But I retraces couple, sir. Ben, sir. Okay, sir. Can you come up to my office? Okay, sir. Let's go. Hello, Ganes. How far now? Kí ló ṣẹlẹ̀? Ṣé ti rí message tí mo send sí ẹ? Wàá ṣe eré ọmọ ìyá mi, mo jẹ́rìí ẹ̀. Ó ti yẹ bàbá yẹn rán ní pẹ́ jáde ẹ̀ dẹ̀ má ṣe fọ́pọ̀ fún mi ìjọ tó lọ́n. Ẹ má ṣe fọ́pọ̀ fún mi o. Ẹjọ́ tó lọ́n ẹ̀ dẹ̀ ṣiṣẹ́ ẹ̀ bó ṣe kí ó wà nọ́mà. Ẹjọ́ tó lọ́n ó yá kò sí wèrè. Ó ti yẹ Ganes ọmọ ìyá mi. Ó yá a máa meet later. Ó yá kò sí wèrè máa pè é later. Ó yá náà. Yemi. Kí ló dé? Ó dẹ̀ dẹ́rù bà mí. Calm down. Wọ́n ní ló lè di o. Kí ló ṣẹlẹ̀? Farabalẹ̀ náà calm down. Wọ́n ní pé àwọn lọ fi tí n bá rí ẹ. Inú mi ò ní dùn, ó gbọ́n ní dùnú mi. Mo rí wọn. Ìyẹn ló jẹ́ kí n máa dààmú lórí ẹ̀ náà. Bí ọmọkùnrin ò fẹ́ mú rè o. Ó fẹ́ mú rè. Kí ló dé ò dẹ̀ ń shift blame on mi? Kí ló ṣẹlẹ̀? Nǹkan tí mo ṣe bí torí èmi àti ẹ̀ náà mo ṣe ń ṣe. Àbí mi nìkan gbogbo nǹkan tó ń ṣàn bẹ́ẹ̀ ṣé mi nìkan mò ń dájẹ́ ni. Mo ṣàfẹ́ lówó oúnjẹ tàbí kí ló ṣẹlẹ̀ gan-an. Mo mọ̀ pé bó ṣe ń sàn sí ọ lọ́wọ́ ló ń sàn sí mi náà lápò. Understand? Bó ti gbọ́dọ̀ nǹkan ló ń dùn mí jù. Nǹkan tó dùn mí ni pé ó mọ̀ òun níbi pẹ̀lú ọ̀gá mi ṣe ń pín in jẹ. Àti pé ó mọ̀ ó ti ń fọ́gá mi jẹ jù mí lọ náà. Mi náà kó máa fún jẹ bó jí pé tó kó pọ̀ lọ́dọ̀ tèmi ju tọ̀gá mi lọ. Èmi ò fẹ́ wà láwọ̀ bóyá ká wulẹ̀ gbàgbé ẹ̀ka ní ojú ẹ̀ka kí nǹkan kan sí lábẹ́ mi tí wọ́n ṣùgbọ́n fún ọ náà ló bí ti gbogbo ilé ìdá ló kó mi sí.
But mo fẹ́ jẹ́ kó máa jó máa pọ̀ rọ́bọ̀ tí mo kọ̀ dá mi. Understand? Yemi lọ. Yemi. Yemi lọ. Wàá gbójú bẹ́ẹ̀ ni o, wàá gbójú ni. Ẹ̀bọ̀ ìnira máa fún jẹ́ ojú máa pọ̀ sọ́dọ̀ tí mi jù lọ jẹ́ tí ẹ̀ lọ. Yemi lọ. Yemi tẹ̀. Yes, sir. Yemi sí ilé òṣèlú ayé níbo ló wà mójútó ní kíchìn ní ìlú rẹ̀. Ọ̀gá wo ní kí n wá lo tọ́ílẹ̀tì tó wà níta bí mi. Kí ló dé tó máa ṣe ìgbà ìwọ ló ní gbogbo ilé ìlú ẹnu ìṣà máa ga ló sáré ṣe àbò mísì. Owó wà lára tiẹ̀ náà Yemi lọ. Ọmọ ìṣẹ̀lẹ̀ mo wà lọ pé àṣàlẹ̀ ó ti yẹ. Ọmọ mi ṣe bálàbàlà sí bọ́lọ̀bọ́lọ̀ sí bálàbàlà sí bálàbàlà sí bọ́lọ̀bọ́lọ̀ sí bọ́lọ̀bọ́lọ̀ sí bálàbàlà sí bọ́lọ̀bọ́lọ̀ sí ìdá sí. Ọ̀gá mi. So sir. Yes sir. Formation wa mọ̀rọ̀ báyẹn ti tàn lọ́wọ́ sir. Okay sir. Mo fẹ́ kúrò nílé báyìí sir. Okay right now sir. Okay màá meet yín lọ́fíìsì sir. Guys sir. All the matter. Ganes. Ọmọ ìyá mi. Operation mi ti wà nílẹ̀ o. Báwo ni ṣe lè jẹ́? Alẹ́ yìí ni bàbá yẹn máa gbó ẹ̀ wọlé. Alẹ́ yìí gangan ni bàbá yẹn máa gbó ẹ̀ wọlé. Ó lè fẹ́ kẹ́ ṣe kí mo fẹ́ kẹ́ block ẹ̀. Mo fẹ́ kẹ́ block ẹ̀ and mi ò fẹ́ kí fuck up wáyé. Ẹ má ṣe fún mi o. Ọmọ náà ni látọjọ́ táwa àti ẹjọ́ ṣiṣẹ́ ọjọ́ òní fuck up wà ní. Ó lè bẹ̀rẹ̀ látòní náà ni mi ò dẹ̀ fẹ́ kó bẹ̀rẹ̀. Ìgbà tí ò ti bẹ̀rẹ̀ látọjọ́ yìí kò lè bẹ̀rẹ̀ lẹ́nu kò dẹ̀ lè bẹ̀rẹ̀ láíláí. Trust you guy, trust you. Ìkókò Bàbá o. ṣe di ọmọ aláṣẹ jẹun. Bàbá ibi gbogbo ló gbọ́ ọmọ alágbára tó bá ti set o ti set náà nìyẹn. Kò trust ẹ ó mọ nǹkan ìwọ máa fún wa ní ìfowówọ́ yẹn sórí ìkókò àtàárọ̀ láti máa tí ìbọ̀bọ̀ yẹn títí bàbá wa máa ṣiṣẹ́ wa mi ò lè kí fọ́ọ̀kọ̀ bó wáyé. Ṣé gbogbo ẹ̀ bàbá? Ganes as in wọ́n kàn máa gbájú ẹ̀ ni wọ́n máa fún mi ní inspiration ọlọ́run. Ọ̀fọ̀fọ̀ ìgbà aṣọ. Tó bá mẹ́sàn bí tó wà yẹn bí ti sọ̀rọ̀ ní pẹ̀lú àwọn ọlọ́pàá wọ́n máa treat fọ́kọ̀ fẹ́ bọ́ọ̀lì yín. Ọjọ́ gbogbo báyìí ni tó lè ìjọ kan báyìí ni tó lè wọ̀ àwọn ilé ìgbésà yẹn. Má make attempt láti. Tó bá mess up lásán. Raise up your hand. Oya drop gun. Ilẹ̀. Yeah, move. Officer. Move 2 million. Move. 2.5. 3 million. Come back. Officer ẹja ṣe ní 5 million. 5 million. No, come back. No, move. Just move. Àlàbí jọ nítorí Ọlọ́run jọ Àlàbí àkúdá Àlàbí jọ Àlàbí. Ó yá Àlàbí. Tó ìpẹ́ dára dúró sí ibà, ẹ wá sọ fún Arísí pé Yahoo ni wọ́n ṣàjọ Yahoo lójú yín ni. Do you know who you are talking to? Officer ló ń bá ibẹ̀ yẹn. Àwọn tó kidnap mi lọ́jọ́ sí àwọn ni. Kí ni wọ́n sọ pé ó ṣẹlẹ̀? Bó ṣe lè wù kọ́ ya oníjẹkújẹ tó kò lè jẹun náà. Kò ní jẹ́ tán. Ẹ yá nu sọ̀rọ̀ ni. Mo fẹ́ jọ pé tó bá ṣe tó kù kẹ́ ẹ gbé sí wa. What? 5 years mo lò ní training. It's more than that. Wàláyé ẹ ní ọ̀gá. Ṣé bọ́gà tiẹ̀ náà ni? Yóò rí bẹ́ẹ̀, odidi òòsà ní bẹ nínú rẹ̀. Ok, ó ti yá ẹ fẹ́ lò mí àjọ. Àbọ̀bọ̀ báwo la ṣe máa lù ẹ́? Daddy, answer. Iṣẹ́ wo la fẹ́ ṣe tó tún máa jáwó fún wa báyìí? Àwọn olè ti wá rọ́ọ̀bù mi. Ẹ wo ọkùnrin mẹ́ta
obìnrin ẹyọ kan ẹ jọ ẹ bá mi lé owó olówó. ẹ láyà ẹ̀dẹ̀ ń jalè ẹ jẹ́ ká park. ká park. níbo ló ti rí ìbọn. mo rí ilé. orí ìbọn náà kí ló fẹ́ fi ṣe. mo fẹ́ fi pa ẹ́. báwo ni ara yín sà. kí ló ṣàrẹ. ṣáárà lè sà. nǹkan tó bá sọ pé kó ṣẹlẹ̀ báyìí instantly ó máa ṣẹlẹ̀. ọ́fíṣà ẹ gbá mi létí. mo gbẹ́ létí. ẹ já wèrè ṣá. èmi. sórí bí mo ṣe wà mí délé aláwo rí. mi ló bo ìbò fún ẹ. mi ò lè di ayé ológun. kí ni wàhálà tó ṣẹlẹ̀ sọ̀rọ̀ fún mi. àwọn bíbí àtàlàbí ṣe jọ ń bọ̀ wọn látàkùn àwọn bẹ́ẹ̀ kan ti kidnap ẹ̀. kílẹ̀bù ta ni aláàjì tèmi. tó o bá jẹ́ kí n ṣe lẹ́ẹ̀kan ẹ̀. ẹ ọmọ rẹ yóò kú ẹ bẹ́ẹ̀. ẹ má jẹ́ òkú bàbá ẹ̀ ṣàánú mi o. When you see life in you, to turn upside down. Because the woman she you know, who knows what turn upside down. Oh my god, the man when you oh yeah, when you want to say again. Do that, what Má ṣe láìláà ní ìyá olórí gbogbo ni ọmọ ó pa àwọn ẹ̀jẹ̀ bàbá ọ̀dọ́ ti yí ọ. Èmi ló yẹ. ẹ̀wù bí. Nígbà tí àwọn akẹ́kọ̀ọ́ alátọ̀rọ̀ kò sí ètò ìyẹn níbẹ̀ o. Ẹ jẹ́ kẹ́rin yóò pé o. Kì í ṣe pé mi ò lè yọ̀ ọ̀gá ọ̀gá ẹgbẹ́ mi ò gbà pé mi ò mọ̀. Àwọn ẹ̀sìn mi Yéésù tẹ́ máa sẹ̀ sí. Èmi ni wọ́n pa ọmọ Ibo, ó yà wèrè ṣá. Èmi ni wọ́n sọ fún pé ọlọ́wọ́ bá ìyàwó rẹ̀. Má dá síra, jẹ́ ká sọ, mẹ́tù máa. Sọ̀rọ̀ kọ́lọ́ kófíìsì gbogbo ẹ̀. Ojú ò gbé mi, ẹgbẹ́ ti gbà tó ti kọ̀ láìsí. Èyí sọ pé olówó bá ìyàwó rẹ̀ sí. Ó ní báyìí èmi ó ṣe báyìí là. Ẹ tí ì mọ mẹ́mẹ́. Yẹ ẹ jọjọ. Tí ì mọ mẹ́mẹ́. Ọjọ́ rẹ̀ ló bọ̀ ẹ bá mi gbọ́ mi ìjọba wọn wọ̀ ní wọn wọ̀ ká. Bí mo bá kí ló ṣẹlẹ̀ ní o. ọ̀gá rẹ̀ bá ń jọkọ̀ rẹ̀ wọ́n bá dé o á tún mọ ríra wa ó ṣe o. ọba àgbẹ̀ gbádébọ̀. olùsọ tún rántí mi lónìí olùsọ. hello gbadé pa gbádébọ̀ fún rẹ̀ ń gọ́. bó lórí kátàkátà bò àbí ẹ̀wà kátàkátà bò ibo lẹ́wà wá ibo lẹ́wà gan. nílé ọ̀dọ̀ yín náà ni. ọ̀dà mo dé tán ń bọ̀ nísì mo dé tán ń bọ̀. ṣebí ìgbà tá a la náà bá ebi bẹ́ẹ̀ já sí jẹ́ bá. ọ̀nà kan náà ni. ọ̀nà ṣé ọwọ́ amẹ́gbà náà sọ nígbà tí wọ́n lè kó báyìí wọ́n wá gbàbẹ̀ já sí ọ̀nà Ìkòròdú ìbọ̀ báyìí mo já sọ́jà. ilé èkó náà lẹ́wọ̀ ọ̀gá. ilé èkó náà ọ̀pẹ́. ìsísù bí ilé iṣẹ́ èkó. Síáká. Síáká kọ́ yìí. Síáká. Bàjẹ́ ọ̀gá ti pẹ́ ti pẹ́. Rísí. Rísí. ọ̀gá tó lè wá sí báyìí. Sẹ́yìn bàtà wà lè wò. Ọ̀gá wa pèsè fún wa. Wọ́n sì báyìí. Abẹ́ sẹ́. Ẹ jẹ́ di ìmú dáadáa. Mo fẹ́ já mọ́ yín lọ́wọ́. Bí mo ṣe gbéra nù. Mo gbéra báyìí. Mo gbéra ni. Ṣíbí ó sọ fún yìí ó sọ pé ó kọ̀ sọ́mọ̀ ẹ̀ ẹni tó pè tí ìdíbí ni. Ẹ wọ́n bàbá lóun bọ̀ wọ́n ti pè wọ́n láwọn bọ̀ wá jáde. Abẹ́ lọ́wọ́ irú pẹ̀lú àwọn olùpẹ̀lú. Bá a ṣe rí ni o. Kílẹ̀ ni. Ìwọ ló pẹjọ sínú àwa. Wọn ò bí ọ̀dà. Ọ̀rọ̀ ní ìbá mi jà. Jọ sínú à. Kí wọ́n ní. èmi jọ síbẹ̀. Dánimọ̀. Lọ́mí jọ nínú. Kẹ́mi. Bàbá o. Bàbá. Gbọ́ sílẹ̀ dúró tútù làárọ̀ dẹ
tútù láàárọ̀ bàbá bájẹ́ bá yé tiẹ̀ ní gbígbóná bàbá balẹ̀ ìtutù ni kọ́nà pẹ̀sẹ̀ ilé olúwẹ̀rí kì í gbóná sinmi ní láyé ìgbésẹ̀ olùsọyè àjàsọyè kíyè rí ọ sọ gbadébọ̀. ẹdùn wọn mú gbadébọ̀ gbadébọ̀ bá mú fìlà mi gbadébọ̀ bóòlù ní bóòlù ti ṣe bóòlù ti di kò yé wọn náà gbadébọ̀ sọ́kò bí mo sọ fún oníjọ́ kìíní àná mo pé ọjọ́ tó mọdé bá mulẹ̀ mímọ́ kì í mọ̀ ìgbà tí ó dalẹ̀ ṣé kìí ṣe kó o ti jèwọ̀ ó jèwọ̀ orí mi ò kú sórí bọ̀ bá sọ tẹnu rẹ ọ̀ya wèrèwèrè yóò jájà. ọmọ ọ̀dọ̀ ìwọ ló ń gbénú òkùnkùn tó ń dàpà sínú ìmọ́lẹ̀ bóun ló ti jẹ́ rí sábàrà méjì nìwọ ni olóyún. èmi ló mọ̀ pé mo ti lóyún èmi ló mọ̀ ẹ wo bàbá ọ̀gá náà àwọn ọ̀gá ti pọ̀ jù ọ̀gá ti lọ́hùn jù bá ṣe pọ̀ tó nínú ilé ọgọ́ ò ní fóúnjẹ kankan lẹ́nu ilé tá a máa jẹ orí ẹlẹ́mí náà ṣe dọ́gbọ́n sí i mọ̀ pé mo ti lóyún fún bí. ìwọ amúbẹ́lẹ́gbẹ̀ rẹ̀ tẹ́ẹ̀mọ̀ kọ́dà lẹ̀ rẹ̀ kíní burúkú yìí ìwọ ni wọ́n fún òun lóyún tí Gbádébọ̀ fi kan àgbákò lára tiẹ̀ Gbádébọ̀. ṣé ti bàjẹ́ o sọmọ pé mo sọ fún ọmọ náà gbọ́dọ̀ dalẹ̀ ọgbọ́dọ̀ jẹ́wọ́ oníjọ́ bá yá ara rẹ̀ dé níbi ọ̀kánjúwà bọ́ọ̀ bá sáwọn ọmọdé wọ̀nyí wò ní dá lọ́gbọ́n tí wọ́n dá fún ọ wò ní dá fún ọ. bàbá kí wá lọ́nà àbáyọ. ọ̀nà àbáyọ ṣé wọ́n ti gbàgbé ni. Gbádébọ̀ ó kú nìkan rò láti òní lọ ni mo sọ fún ọ ọgbọ́dọ̀ abara méjì obìnrin ọgbọ́dọ̀ gún o ọgbọ́dọ̀ bá ọ lájọṣepọ̀ o Gbádébọ̀ ọjọ́ tó bá gún obìnrin tó lóyún sínú tiẹ̀ bàjẹ́ èmi atakúrò mo sọ bẹ́ẹ̀ tó bá ti gún obìnrin tó yún bẹ nínú rẹ̀ tẹ́ ta kú o Gbádébọ̀ ṣe obìnrin kẹ lówó ti dé ọ̀rọ̀ rẹ ti dayọ̀ ẹsẹ̀ mo dúpẹ́ o ẹ̀sìn tó láyé ẹsẹ̀ mo lè kò sọ́nà àbáyọ kankan fún ọmọ bákan méjì ni. nínú kó kúkú òjijì kó kúkú oró àbí kó sì yá wèrè kan jájà. ìdíkè ta ló yá wèrè èmi ò lè yá wèrè tẹ bá fẹ́ gbọ́ tí bá gbéra èkó yá rún sim àbí kí ibẹ̀ yìí ṣe gẹ̀. ọjà jà.